Bom, boa tarde, bom dia, né? Hoje é domingo. Para todos os orixás abençoe você, cada um de você, com saúde, com alegria. Meu pai Ogum, ele é de Maris, nós vai crescer junto, vai ficar bem felicidade junto, tá bom? E sempre eu falo, eu tô junto com você, tá bom? Obrigado pelo carinho, tá? Meu pai Ogum, abençoe você. Bom, eu vou falar o nome de cada um, de meu grupo, de Babá Iá, que para conhecer, quem já conhecer, conhece, quem não conhecer, vai já conhecer, tá bom? E primeiro, Iá, Olorixá, Ilho de Orixá. Obimo. Obitumise. Egbeyemi. Ojolá. Na África, cidade de Abeokuta, Ogun State. Ela é grande e Olorixá, na Abeokuta. Ela é de Ojolá. Tá bom? Segundo, é filho dela de Orixá. Primeira vez que ela veio aqui no Brasil, ela continua vendo no Brasil. Ela é filho sangue dela. E Olorixá também, tá? Tá bom? Eu aí? É Busso o quê? Avusatu. Ainque. E a Xangô. Ojolá também. Tá? Filho sangue dela. Tá bom? Terceiro, e tudo babalaô. O Opa, Xerção, ele vem sempre, quatro vezes já, que ele tá no Brasil aqui, Bijemo, Abeokuta, o Opa, Xerção. Segundo, Isufu, Eyefodo, Oxetura, é filho de Baba Machá. É de sangue, ele quer aprender com Baba Machá. Que todo mundo sabe que Baba Machá, na Abeokuta, Ogun State, Abeokuta. Isufu, Eyefodo, Oxetura. Terceiro, Monde, Babalaô, Etutu. Lunaye, é filho de Baba Machá também, que aprende pequenininho com Isufu. No Monde, Abeokuta. Tá? Terceiro, quarto, Olojaye. E Babalaô também, primeira vez que ele está aqui no Brasil, sempre ele vai entrar no Brasil. Ele é meu sobrinho, meu sangue, tudo meu sangue, todo meu sobrinho, mãe dele, minha irmã, tá? E parabéns para ele. Nossa, o quê? Olojaye, Kirikashi, Maô, Adishefiri. Ela vai conseguir ver. Baba Egbe, Baba Ogboni, Akpenola, ele é de Yami. Segunda vez ele está no Brasil, sempre ele vai continuar estar no Brasil. Vamos o quê? Akpenola Ogboni, Abeokuta, Ogun State. Vamos. Baba Egbe, Uelemu. Baba Egbe, segunda vez que ele está no Brasil também, sempre ele continua estar no Brasil. Todo mundo conhece o pai dele aqui no Brasil. Ele é de Baba Egbe, tá? O que é? Sodiq. Uelemu. Adissa. Dewalera. Dewale. Ayon. E Monde. De família de Baba Machá também, tá? Segunda vez que ele está no Brasil também, sempre ele vai continuar estar no Brasil, tá bom? Nossa, o quê? É Dewale Kini? Dewale Oridota. Dewale Oridota. Akoli Ogun State. Baba wa. Shimon Lowo, béèrè bàbá mi. Shimon Lowo, ele também toca tambor. Na Abeokuta, ele é chefe, mais chefe dele aí, ele é chefe dele aí, tá bom? E ele toca isso. Primeira vez que ele tá no Brasil também, sempre ele vai continuar no Brasil, que nós ficamos nós juntos, tá? Shimono Kini. Olamilekan, olùkọ́ ọmọ mi béèrè. Olamilekan, Ọláwa a máa lé sí ní kò ní yí. Lágbà orúmọlẹ̀. Toda família aí, seu irmão aí, de coração, nós vamos continuar a família. Eu, Rasaki, Salami, ele achar com esse, tá?
E nós tá junto com você. Tá bom? Lucineide, vem cá. Maria da Silva. Ela é mãe santo também. Ela fez o orixá com Iá, fez Ifá com todos. É tudo família. Lucineide, tá bom? Tá tudo bem? Obrigado. Agora cada um vai falar, tá bom? Isso aí, quer falar de uma coisa? Começa a falar sobre... Mamá. Olha aí, olha agora. Lá o quê? Igual, é de uma coisa. É? Já contou não? Vai continuar a falar? É bem? Pode falar. Hello, gelo. Olha, mamá. É mais só, é bem se dizer? É mais... Ibaixão. Alálẹ̀ lu Brasil àṣebà. Ibaixão é Brasil. Bença Brasil. Mo ṣe ìbàyà tó dá mi lódù tó tẹ̀ mí nífá. Ibaixão. Tó fi gbogbo ara fún mi ní kúmọ̀ mi. Káwọn rẹ̀ wá jẹ nímọ̀ rẹ̀ kí mọ̀ rẹ̀ wá jẹ létí ọpọ́n. Ibaixão. Káwọn máa ṣọ̀hún káwọn máa ṣayé. Ibaixão. Ìyá tó bí mi tó wà mí sáyé mo ṣe ìbà òkè dìjì. Ibaixão. Bí ìjà ara lòdù. Ọmọ alájogun rè márùn. Mo ṣe bá mi fání akẹ́ àkànní. Ibaixão. Ọmọ abíkejì dé máa fò kí. Ibaixão tá bença tudo mãe. Mo ṣe bá. Pai de orixá, mãe de orixá. Mo ṣe bá Rasak. Ibaixão, Ibaixão. Kí bá mi kó ṣe báyìí. Ibaixão. Bẹ́ẹ̀ ni mo ṣe gba Lucineide Maria da Silva. Ibaixão. Kí bá mi kó ṣe o. Ibaixão. Mo wá ṣe gba gbogbo babaláwo tó wà lórí ìjókòó pátápátá. Ibaixão. Kí bá mi kó ṣe o. Ibaixão. Mo ṣe bá pe nà. Ibaixão. A pe nà tó ní ilé ìyá. Mo ṣe bá yín o. Ibaixão. Mo ṣe bá Ọlámilékan Àkànní. A pe nà gbogbo ìlú Brasil kò ní bàjẹ́ fún ẹ. Bẹ́ẹ̀ ni mo ṣe bá babaláwo bàbá wa orí dọ́ta. Ibaixão. Tàbí sábà bá di máa ṣá orí dọ́ta. Kí mọ̀ rẹ̀ wá jẹ létí ọpọ́n. Káwọn máa ṣọ̀hún káwọn máa ṣayé. Mo ṣe bá ọṣẹ́ ìtura. Ìbá ètùtù ló láyé. Mo ṣe bá bàbá mi owó fá ọ̀pẹ̀ kì í fàṣẹ̀sán. Mi ní wáyín tí o. Ìbá ayé ni gbogbo a máa jẹ́ ànìjẹ́ tọ̀run. Mo wá ṣe bẹ̀yìn àyàn. Mo ṣe bá bàbá mi wẹ̀lẹ̀mù. Káwọn rẹ̀ wá jẹ nímọ̀ rẹ̀ kí mọ̀ rẹ̀ wá jẹ létí ọpọ́n. Mo wá fi ìbá náà mo wá fi fún ọmọ tí wọ́n fi sílẹ̀. Àdìsá Gbọ́láhàn Sodiq kórùgbó kórùtọ́ o. Mo ṣe bá gbogbo ilé pátá. Ọmọ mi náà mo ṣe bá Àyìnkẹ́ torí kò sí ọmọdé gbogbo tó gbọ́ ọmọdé ìlú ìpátá ni mo ṣe bá. Mo ṣe bá gbogbo ẹ̀yàn mo ìṣàpátá. Àwọn tó tún kọ́kọ́ dá nínú ìlú mo ṣe bá. Wọ́n tó tún kọ́kọ́ rárí nínú ìlú mo ṣe bá. Káwa tó bẹ̀rẹ̀ àdàṣe níhun mọ ìbà kí ń hun mọ o. Olódùmarè ìbà o. Ìbà Ọbàtálá Ọbàtárìṣà. Ọba takuntakun lóde ìrànjẹ ikú kí ọ̀rọ̀ ọkọ àfín ìwà tòun àánú adábídárà òrìṣà òfúnni nígbà fáìn ní òsẹnìkan dígbà ẹni òsùsílẹ̀fòjé ti kù onílẹ̀jì òjé òjì irin kọbọkọbọ tí ń bọ́wú mo ṣèbà. Mo wá ṣèbà Olúkòso Àrẹ̀kújáyé Arábàmbí Àrígbà Ọ̀tà Ṣẹ́gun mo ṣèbà Ayámi Oníbọ̀rẹ̀ Ọ̀nìmálẹ̀ odò gbọ̀ngàn fúnràn kórókóró wà ṣàbìsìkò elémìnì ọ̀gbọ̀n adórúkarùkáńtà ọ̀lẹ́ ṣàṣàṣeṣù agbẹ́nìrìdì ṣẹ̀nà mo ṣèbà Ayémọ́jà Tárámàgbá Òkun ńláyé asọ̀yàbí olóògùn ibùmẹ́rìndínlógún mo ṣe bá ojútùú mo ṣe bá omi òní ọlá omi ajíròkun omi àyọ̀nì mo ṣe bá yín alálẹ̀ ẹ̀gbá ìbà yérékù ìbà yémàlá ìbà olúmọ ìbà Lísàbí agbóǹgbò àkàlà mo ṣe bá odò Ògùn tá a mú ká tó wá bí mo ṣe bá bá a ṣe wáyìí àyùn lọ àyùn bọ́bà ìlọ́wọ́ ń yẹnu ayọ̀ tá a dé síbi la máa padà sílé wa oúnjẹ rẹ̀ kan kì í kú sóko wà jẹ tá a bá lọ a máa dé léde ń dé sí lílàbọ̀ yìí ń bọ̀ sí ní báwọn Ọlọ́run ní ṣíwálẹ̀ ẹja tó lọ inú omi tí ò dé mọ́ àwọn tí wọ́n ń gbà wá lálejò yìí náà aburú ò ní ṣe wọ́n ìjọ ilé àṣẹ àpèsìn Òjòlá Brasil kò ní bàjẹ́ láéláé a máa dùn ní kò ní kan ẹ̀dá máa wá dá ẹ̀rọ á máa wá rú àlàwòrán àtakùn wálẹ̀ tó bá takùn àwòrán ló máa gbé wá àní jáwé ńjọ́ bínú ewé àní wà gbòǹjọ́ bínú egbò gbogbo tá a bá ṣe á máa tù á máa bà àrùfín ẹbọ àdáyé ẹbọ ló máa jẹ́ fún gbogbo wa o gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ wá tẹ́ ẹjọ́ mọ òrìṣà wa náà tẹ́ wá délé báre àrìnàkóre àkóyá ibi ló máa jẹ́ ṣẹ̀dá yóò ní gbà bọ́jú ẹni kábàámọ̀ pé ẹ mọ̀ wá ẹni kábàámọ̀ pé wá bí ìlú yóò ní bàjẹ́ aboyúnlé abíwẹ́rẹ́ aganti obì àtọ́ àlàbòsùn kò ní fọwọ́ sùn ògiri gbígbẹ Ọlọ́run adéṣẹ́ yín ládé gbogbo ilẹ̀ máa jẹ́ èèyàn gbogbo ilẹ̀ máa dé èèyàn gbogbo ilẹ̀ máa tẹ́ èèyàn ẹ̀tọ́ náà babaláwo náà sọ pé òkè ni wọ́n ń kérin ọ̀nà òkè ni wọ́n ń kẹfọ̀n lókè ni wọ́n ń gbọ́mọ orí odó sí ṣe fáfọ́lá ń rewájú ọmọ abọ́là gbẹrẹgẹdẹ òkèrè fẹ́ ń tẹ́ báyìí lọ́la gbogbo ọmọ máa rè ra òkè tó bá ní kí sílẹ̀ máa dùn
níṣẹ́ ló máa já dànù bẹ́ẹ̀ ló máa rí o lágbára arúkú lágbára rẹ̀ sà láyà mo wá ṣẹ̀bẹ̀ ẹgbẹ́ ọ̀gá ògo ṣẹ̀ṣẹ̀ lábàtà àtàlẹ́sìn tẹ̀lé èsìlẹ́gbẹ́ ìrókò ajá ni máa fara wọn ni ọlọ́wọ́ bẹ́gbà rẹ̀ olórùka fàkáyà mo ṣèbá o mo ṣèbá agunú kódà ń ṣe ègùn ọgájí ọ̀nsà ẹ̀sà gájí ọmọ òṣì pàtàkó ọ̀ndẹ̀ kòró rẹ́jí agbóngbó kan mọ́rí fírígì pàtí èkó pàmpàtúrasà èkó ló mú lukẹ́ ìlú sanboko gbègbèkùn nájà mo ṣèbá gbogbo ní tápà àgbáyé pátápátá mo wá ṣèbá yàmi ọ̀pàké kábíyèsí o pàmálẹ̀ yàmi ọ̀pàké àlàkẹ́ alágbogbo dẹ mo ṣèbá ìbáyé ni gbogbo a máa jẹ́ àníjẹ́ tọ̀run ìbàṣá ni mo fè ní jẹ́ ọmọ Bálúwà ayé àbàrò ayé àfọ Elédùmarè ìbàṣá ni mo fè ní jẹ́ o bẹ́ẹ̀kọ́ ló bá ti júbà ilẹ̀ á sì ìlànà ni ọmọ èsòrò adé ọmọ ga lọ́rùn àtọ̀kẹ́ ó ní bàbá èsòrò adé ìyá mi ń bẹ̀ ńlẹ̀ bí kan ọmọ níyẹ̀ni àìní kò máa yẹni ọmọ alára lákàwọ̀ ká má lè lọ èsòrò adé ọmọ ga lọ́rùn ọmọ erin ká mi lápá ọmọ èjìgàlẹ̀ kẹ́ka mi lẹ́sẹ̀ ọ̀kan ṣoṣo lẹ́kẹ́ ó ká mi lọ Bàtálá èsòrò adé oníbọ̀ ọmọ oníbọ̀ rẹ̀ ní tó fọ́tì lọ ìbàṣá ni mo fè ní jẹ́ mojúbà Àràsákì ọmọ Sàlámì ọmọ oníbọ̀ rẹ̀ ní tó fọ́tì lọ àríò jẹ́ alẹ́ òtẹ́rẹ́ máa gbégún gbòṣè lóṣogbo jagun máa gbégbà ajé tayọ ọba lọ́rẹ̀ òtẹ́ náà lẹ̀ á kiri lọ́bì àwẹ̀ bàbá tèmi lágbàmì ọ̀nà síbalẹ̀ lọ́rùn o bówó pọ̀ bí o tọ́ fàáyà ẹlẹ́mọ̀nà bàbá mi ọtí ní jagun fowó mu bàbá mi ló bí mi ní tòótọ́ o jagunlẹ̀ mẹ́fà jagunlẹ̀ mẹ́rìndínlógún àwọ̀ olóye mo jàkálẹ̀ ẹlẹ́mọ̀ṣọ́ o tí ìsí ààyè èpò kan tọ̀ lẹ́nu mi olórógun lẹ́gbẹ̀ẹ́ olórógun lóró ìyáre lágbáyé òní làgbà ẹ̀fọ̀n olóyè ọmọọba tó ti ilé àgbo wa mo pẹ́ lẹ́mọ̀ṣọ́ mo ní tutù níṣẹ́rí jagun agbórí oko yẹ ọmọ arúkúta tata òkúta ẹgbẹ́ lọ́jà tí ó tà ó ládáṣẹ́ fún tà ń pè légún oníbu ọ̀rẹ́ ẹ má bá mi bú jagun ẹ má nà jagun àmọ̀rí ẹ má sọ̀rọ̀ gbẹ̀dẹ̀ lẹ́yìn àmọ̀rí tẹ́ ẹ bú lẹ́yìn tó sì gbọ́n lé ẹlẹ́mọ̀nà wo ni bàbá mi àfetí ìlú kàràbí ajere ìbàṣá ni mo fè ní jẹ́ ọwọ́ àrò ìbàyàn rere kí ọmọ mẹ́lú ọmọ àmúyè iṣu ṣọlá ọmọ kò jẹ́ kó dìde ọwọ́ àrò ìyá àbísí ẹ̀là oko ọmọ aró mọ́lẹ̀ àrò ràwùràdà lúpọ̀jù ọba ìlú ègùn ìbúlágbà alájogun odùbáròde ọlọ́tí ṣáṣágo bàbá tèmi làwẹ̀rẹ́ ànípàṣán àgbà ó ti ní tẹ́wé pẹ̀lú fẹ́rẹ́ bí iná jògbó ni mi ò ní pàṣán tẹ́rẹ́ tán fi ń nàmọ́ ajogun mọ́nà mi ò má ṣe nà yá mi torí adémọ́lá ń ló laké bàbá mi àgbólò lọ́jọ́ wọn ọlọ́ba ló ní ìka ànàmọ́ ńlẹ́ òní fàkún ló lòwú ajá láàrú ọlọ́tí iná àgbà ń lò lọ́jọ́ ẹ̀rùn mi ẹdúpẹ́ lálájogun ògbóni mi fẹ́rẹ́ bí iná jó ògùn òrùlé. Bom, obrigado. Ẹ máa pé Ọbalúwáyé ó pèké ọwọ́ ògbélẹ̀ tó Ọbalúwáyé àwọn ògbélẹ̀ tó Ọbalúwáyé bàbá mi ọwọ́ ògbélẹ̀ tó Ọbalúwáyé ó pèké ọwọ́ ògbélẹ̀ ká ṣe àṣìlọ gbàṣẹ iye òun ká ṣe ilé oníkà àwùgbẹ́ ilé oníkà akérékèré àrìn tòrótòró akérékèré àrìn tòrótòró ọmọ Sálámì yìí àrìn tòrótòró akérékèré àrìn tòrótòró akérékèré àrìn tòrótòró akérékèré àrìn tòrótòró. ẹ má pọ̀ Ọbalúwáyé o ẹrù rẹ o bùrìn ṣokó lágbá o ẹrù rẹ ló lè bà mí o yé o ẹrù rẹ o bùrìn ṣokó lágbá o Ọbalúwáyé má tó bẹ̀rù o Ọbalúwáyé má tó bẹ̀rù o Ọbalúwáyé olóde o má kọlù mí àgóyà o olóde o má kọlù má kọlù mí àgóyà o má kọlù wá tọmọtọmọ o olóde.
ṣé bá ṣeré Ọbalúwayé ò pẹ̀ràn jẹ o ṣé bá ṣeré ìgbà tí ó ti pẹ̀ràn jẹ o ìgbà tí ó ti pẹ̀ràn jẹ o ẹ̀rù rẹ o ṣé bóun bá Ọbalúwayé o ẹ̀rù rẹ bóun bá Ọbalúwayé ẹ̀rù rẹ o ṣé làwọn bàbá bá ti yà ní o ẹ̀rù rẹ ni mo bá Ọbalúwayé. àṣẹ ẹ ṣe inú ẹ̀ lágbé yẹn. àmín.